Hello everyone, welcome to Toyeen Talks. Hey, to all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're here, you are new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I will see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Good evening, Ekaleo. Ekaleo. Mo kí yín lórúkọ Jésù. Mo kí yín lórúkọ Jésù Kristi. Jésù á gbọ́ àdúrà èmi àti yín o. Mo kí yín ní orúkọ Jésù Kristi. Ẹ̀mí bí mi ni pé mo máa ṣe bí ẹni tó fẹ́ tẹ̀sẹ̀ mi díẹ̀. So ẹ má bínú. Mo kí yín ní orúkọ Jésù Kristi. Jésù á gbọ́ àdúrà wa. Ẹ má bínú. Mo ráyè ojú wo àwọn tó wà lẹ́ Instagram ẹ̀yìn mi mo gbé sí. Thank you. People are greeting me. Happy birthday, everywhere. Happy birthday, happy belated birthday. I might be able to come with Prince Kailolo is #1 today. Nobody should fight for that. Prince Kailolo, ẹ ti mo rò. Fàájì lọ̀rọ̀ mi báyìí. Mo ti gba Jésù. Jésù á wà pẹ̀lú èmi àti yín. Jésù á wà pẹ̀lú èmi àti yín. Ẹ kálẹ́ o. Mo kàn sáré travel kékeré. Mo kàn sáré travel tíntínní. Ẹ kálẹ́ o, mo kí yín pẹ̀lú orúkọ Jésù Kristi o. Ẹ kú àtàárọ̀. Mo kàn fẹ́ sáré address àwọn kankan. Mo fẹ́ sọ̀rọ̀ nípa Aliu. Mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀yin warriors. Mo dẹ̀ fẹ́ fi ẹjọ́ evangelist Aṣàbíkiri mo fẹ́ fẹjọ́ ẹ̀sùn yìí. Ká tó máa lọ sí inú ètò lénìí, ẹ jẹ́ n kọ́kọ́ fi ẹjọ́ Aṣàbíkiri kí n fi hàn yín. Tí n bá dé middle èrò àti pọ̀ dáadáa gbàgbé case evangelist Aṣàbíkiri wa. #1, àwọn èèyàn sọ pé mi sọ nǹkan nípa Aliu. Inú fídíò tí Aṣàbí ṣe kiri, ìyẹn evangelist Aṣàbíkiri, inú fídíò tó ṣe kiri, màá mú àwọn òtítọ́ kan màá mú wá. But ẹ jẹ́ n sáré address case Aliu. Ṣé rí ilé ayé yìí, wọ́n ní tá a bá torí epo jésù, àti torí iṣu jẹpo. Èmi ò kí ń báyàn jà o, mo dẹ̀ máa ń fúnyàn ní long group. Ṣé rí ọ̀rọ̀ tá a bá máa settle nínú ilé, leader tó bá gbọ́n kò gbọdọ̀ settle ẹ̀ níta. Tẹ́ bá dẹ̀ wò mí dáadáa, mo jẹ́ ẹ̀dá tó jẹ́ wípé téèyàn bá wà nínú ìṣòro, táìmù tẹ́ni yẹn wà nínú ìṣòro, mo máa ní reservation. Even kó jẹ́ ọ̀tá mi, máa ní reservation tèmi. Even kó jẹ́ èèyàn tó jẹ́ pé ó ṣẹ̀ mí dọ́kàn, táìmù tẹ́ni yẹn wà nínú ìṣòro, máa ní reservation tèmi. Àwọn kan sọ pé ẹni bí Aliu, àwọn kan sọ pé èèyàn burúkú ni, àwọn kan sọ pé ọjọ́ set up mi ni. Kò sí orúkọ, mò ń kí yín pẹ̀lú orúkọ Jésù. Kò sí orúkọ tẹ́ ẹ pé Aliu tí kò jẹ́ lọ́dọ̀ títí yín, ṣùgbọ́n lọ́dọ̀ títí mi. Ṣé rí ilé téèyàn bá fi ọwọ́ ẹ̀ mọ̀ kò kí ń túká. Bíbélì ní wípé Ọlọ́run kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà. Aliu has not offended me. Aliu only offended those that gave him money. If those people felt like, ó ṣe àwọn, mi ìdẹ̀rù pa àwọn ènìyàn lè rò Aliu bẹ́ẹ̀ pé ó ṣe àwọn. Nǹkan t'Aliu kọ́ jẹ́ kó yé wa bẹ́ẹ̀ ni wípé despite ìfẹ́ tí mo ní sí òun àbí tóun ní sí mi, if he wants to do business, he will still go ahead
with his business, which èmi ò find offensive. Bẹ́ẹ̀mi ṣe lè gba nǹkan fún yàn, wọ́n lè má lè gbà fún mi. Tẹ́ bá wo irú ìṣẹ̀dá tí mo ní, tẹ́ bá jẹ́ ẹ̀dá tó ń study èèyàn, ẹ rí pé àwọn tí mo fẹ́ràn jù ló ń padà ṣàbúrú fọ́tà mi jù. Àwọn tí mo fẹ́ ojú fún jù ló ń ṣe ìkà fún ọ̀tá mi jù. Àwọn tí mo lè ti torí títí wọn wọnú omi, ẹ rí pé àwọn náà ń dúró bí ogun fún mi jù. Tẹ́ bá wo gbogbo àwọn tó gbógun dìde, kò sí ìkan nínú wọn tí kò ti gba orí lọ́wọ́ mi rí náà tó gbógun dìde. Ability to know who you are, bọ́lọ́ ń ṣe dá ẹ. Ṣé màá ti torí pé èèyàn ń dà mí, ṣé mi ò ní ṣoore mọ́ ni? Màá ti torí pé àwọn èèyàn ń dalẹ̀ mi, ṣé màá ní mi ò ní yàn rẹ mọ́ àbí mi ní yan ọmọ afẹ́ mọ́? It will be very, very ungodly for my enemy láti wá máa kun Aliu lójú yín. Àwọn kan pè lólè kò kí ń ṣolè. Àwọn kan ní amúrọ̀bà ni kò kí ń ṣàmúrọ̀bà. Ó deliver ohun tó yẹ kó deliver. Ẹ má gbàgbé wípé ọjọ́ tí àwọn ẹni àná tí wọ́n ti pe Aliu, láyé Aliu ò ti remain the same mọ́. Ení Aliu wá jẹ́ ọmọ tí ò kíyè sára. Torí ọjọ́ tán ti pè yẹn, ọjọ́ ẹ̀nà ti máa wá nǹkan tán máa fi gbé ṣubú. Ọjọ́ ẹ̀nà ti máa wá nǹkan tán máa fi bojú ẹ̀jẹ̀. Torí wọ́n ti rí bí ẹni tó rí oore ọ̀fẹ́ gbà. Oore ọ̀fẹ́ táwọn ń kú fún àti gbà. Wọ́n need the attention mi. Wọ́n fẹ́ máa gbowó, kán máa gbalẹ̀ ọ̀fẹ́, kán máa gbaṣọ ọ̀fẹ́, kán máa kó góòlù tí mò ń tà, kán máa kó lọ́fẹ̀ẹ́. Wọ́n dẹ̀ rí wípé gbogbo àǹfààní yẹn ni Aliu ti ní. Ṣé rí àwọn apanilẹ́kúnjayé yìí, nǹkan tó máa ń ṣe wọ́n ni wípé wọ́n máa ń fẹ́ gbà lọ́wọ́ ẹ̀, wọ́n máa ń fẹ́ gbẹrù lórí èèyàn. Tó o bá ti tẹ orí ẹ sílẹ̀ kán gbẹrù lórí ẹ̀, ó máa dọ̀tá wọn. Ṣé o wá rí ìwọ tí mi ò ṣẹ̀ tí mi ò rò tó wá ń bá wọn gbé story mi kiri? Ìwọ làánú ẹ ṣe mí physically and spiritually. Torí mi ò ṣẹ̀, mi ò rò ẹ́. Àwọn tó dẹ̀ kó ẹ pé kó wá máa bá mi jà, wọ́n ń bá mi jà nítorí wọ́n fẹ́ gba owó ọ̀fẹ́. Ìwọ ò dẹ̀ mọ̀ bóyá Ọlọ́run kọ pàtì mi àti papọ̀, bóyá oore mi wà lọ́dọ̀ àbórí tí ẹ wà lọ́dọ̀ mi. Ẹ jẹ́ gbé yẹn sẹ́gbẹ̀ kan. Mo jẹ́ àgbàlagbà tó mójútó mọ́ra. Mo jẹ́ leader. Ẹ má gbàgbé pé social media kọ́ ni mo ti jẹ́ bí leader o. Láti kékeré mo sọ fún yín pé grandmother mi, grandpa wa, ọba ni bíi baálẹ̀, àti ọmọ kékeré jòjòló ni wọ́n ti ń pè mí jókòó tí wọ́n máa ní kí wọ́n ro ẹjọ́ kalẹ̀ tó máa ní kí n dájọ́. Kọ́dẹ̀ tẹ́lẹ̀ pé ẹ máa jókòó pé kó máa dájọ́ míì tí wọ́n tẹ̀lé tó ti ń pè mí jókòó. Mo ti máa ń bá wọn dájọ́ ó gorí oko mi, ó bu ilẹ̀ mi, ó bu pákí mi, ó jíyàwó mi dó mi tí wọ́n tẹ̀lé tí mo ti ń ṣe mo ti wà nínú committee tó bá dẹ̀ rojọ́ kalẹ̀. Grandpa mi máa sọ pé ẹ jẹ́ ká ti ibi pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ. Grandpa mi máa sọ pé èmi ní kí n kọ́kọ́ dájọ́ tó bá rojọ́ kalẹ̀ tán. Tí n bá wá rojọ́, tí n bá ti dájọ́, àwọn àgbààgbà tó fi mí sí láàrin àwọn grandpa, àwọn bàbá tẹ́ pé ọ̀pá la máa lọ fi ń gbé wọn wá láti ilé wọn. Wọ́n á ní ọmọ kékeré tí Ọlọ́run bá ti gbẹnu ẹ̀ sọ̀rọ̀, kí làwọn fẹ́ sọ? Ọmọ yìí ti sọ èyí tó pọ̀ ju ìyá wa ó ti sọ èyí tó pọ̀. Ẹ má bínú. Wọ́n kọ́ lè fi ọba lé pé láfikún ọ̀rọ̀ tí ọmọ yìí sọ báyìí. So ipò tí wọ́n fi mí sí láti kékeré yẹn ó ti wá jẹ́ kí n ní ìmọ̀ àti handle ọ̀rọ̀. Ó jẹ́ kí n ní ìmọ̀ láti má lè fall fún manipulations. So ọ̀rọ̀ Aliu has not done anything wrong. Wá gbé where's my phone? Okay. Bóyá máa lo fún mi. Mo ń bọ̀. Ẹjọ́ mo ń bọ̀.
dá pé wọ́n disturb phone ilé gan, so maybe I will use my phone. Ẹ wá gbé ọ̀rọ̀ birthday mi sẹ́gbẹ̀ẹ́, ẹ wá bẹ̀rẹ̀ sí ní throw shade síra yín. Ṣé rí àwa èèyàn arítẹnimọ̀ wí ni wá, a fi apá dìbò tiẹ̀ mọ́lẹ̀, a kì í wà sensitive enough, a kì í wà sensitive. Nígbà míì gan tí ogun bá ń bọ̀ láti ta, ara ilé, ogun ara ilé máa ń jogun ara ta lọ. Ìtorí ẹ̀ ni mi ò ṣe lọ́rẹ̀ẹ́. Kò sí nǹkan tí ó máa ń fún èèyàn ní setback láyé ju kéèyàn máa kọ́ rẹ̀ lọ. Torí tógun bá dìde, wàá realize pé táìmù yẹn làwọn ọ̀rẹ́ ẹ máa fi zóònù ogun tí wọ́n sí. Wàá realize pé kò sẹ́ni tó fẹ́ràn ẹ̀, everybody ń jà sápò ara wọn ni. Now, àwọn kan kó 3.5 million lẹ̀ pé kán gbé olórin. Àwọn mẹ́ta ló kó owó yẹn sílẹ̀, wọ́n kó 3.5 million sílẹ̀. Mo rí tí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀bẹ̀rẹ̀ sí ní mọ̀kì wọn, ẹni wọ́n ní gbéraga, ẹni wọ́n dá, ẹni wọ́n ṣe gbà, ẹni wọ́n ṣá, ẹbẹ̀rẹ̀ sí ní update fún wọn. I saw everything myself. Nǹkan tí mo dé appreciate lára àwọn people yìí ni pé wọn ò fẹjọ́ sùn mi, wọn ò tiẹ̀ sọ fún mi pé ẹ̀ ń bá wọn wí. Ṣé rí nǹkan kan ni mo hate jù láyé? Inferiority complex. Mo dẹ̀ hate kí èèyàn máa figagbága. Tó bá jẹ́ pé ọmọ ọdún kan ni Ọlọ́run gbé ọlá fún, ẹjẹ́ àtòsí lẹ́yìn ká lè tètè débi tá a jọ ń lọ. Tó bá jẹ́ pé ọmọ ọdún 10 l'Ọlọ́run gbé ọlá fún, even tó bá jẹ́ pé 1000 years old ni wá, ẹjẹ́ àtòsí lẹ́yìn ká lè tètè mọ bí tá a lọ. Ṣé rí àwọn tó gbé 3.5 million kalẹ̀, tá a bá a ṣe bó ṣe yẹ ká ṣe, wọ́n lè gbé 3.5 billion kalẹ̀, tó jẹ́ pé níwòye àmọ́dún wọ́n ti bá mi empower ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó nídìí ìrànlọ́wọ́. Kò sí àǹfààní lára ọ̀gá. Wọ́n ní àjọjẹ ò kí ń dùn tẹ́nìkan ò bá ní. Bẹ́ẹ̀ ṣe rí pé mo wà òkè yìí, mo fẹ́ kẹ́ ẹ wà òkè. Torí kárìn kápọ̀ iye ló yẹ ni. Ọwọ́ kan kì í gbẹ́rù dórí. Mo ń ta ilẹ̀. Tí n bá ṣe show tán, mo máa rí 100,000 views. Mo máa rí 120,000 views. Inú 120,000 views, tí 50,000 bá lè kọ́lé láti ara mi, 50,000 tó bá ti ara mi kọ́lé, nǹkan tí wọ́n ń pè ní achievement nìyẹn. Nǹkan tí wọ́n ń pè ní pé èèyàn orílẹ̀ ayé wá nìyẹn. Life is not about kẹ́ wá máa wò mí every day, ká kọ́ máa gossip, ká máa sọ̀rọ̀. Life is about kí n ní kẹ́ ní. Ẹ má gbàgbé pé bí mo ṣe máa sọ̀rọ̀ máa yàtọ̀ sí bí blackmailer ṣe ń sọ̀rọ̀. Nínú pé ìyá àti bàbá mi ò ní, mo ti dáràn ra mi lọ sí school. Mi ò dẹ̀ fi ọjọ́ kan wá blame ìyá mi àti bàbá mi àbí kí n wá yẹ̀yẹ́ wọn rí. Inú pé mi ò ní láti primary school, ẹ má gbàgbé pé àwọn ọmọ olówó ni mo kó jọ o. Tí èmi ọmọ kò lé nìyàn wá jẹ́ class captain lé wọn lórí, right from my primary school to secondary school to college of education to polytechnic to university to where I am. Ṣé rí nígbà tí mo jọ́ ọmọ kò lé nìyàn yẹn, àwọn ọmọ olówó tí mo fi ìfẹ́ kó jọ, mo jù mí lọ lọ́jọ́ orí bọ̀ mo tò sí wọn lẹ́yìn. Mo jù mí lọ dáadáa. Nǹkan kan wá wà tí mo fi ju ọ̀pọ̀lọpọ̀ wọn lọ. Òun náà ni ìwé mímọ̀. Mo mọ̀wé jù wọn lọ gan, àwọn tó jẹ́ ọmọ olówó, ṣùgbọ́n mo tò sí wọn lẹ́yìn. Torí màmá mi jẹ́ kó yé mi pé mo ní ìdí wọn láti gòkè ọ̀la. Ṣé rí, o lè jẹ́ age mate èèyàn láyé, o lè jù yàn lọ láyé. Al-Quran sọ pé ká bọ̀wọ̀ fún àwọn tí òun Olúwa gbé ọlá fún. Bíbélì náà sọ, ó ní ara ẹni tó ti ní láti máa gbà fáláìní. Ó ní ká bọ̀wọ̀ fún ìyá àti bàbá wa àti ẹnikẹ́ni tó bá jù wá lọ. Bible is not talking about age. Bible is talking about so many things. Ṣé rí bí mi ṣe máa sọ̀rọ̀, bẹ́ẹ̀ kọ́ ni blackmailer ṣe máa sọ̀rọ̀. Ṣé o pé blackmailer máa fọ́ gbogbo nǹkan lójú,
torí àwọn fẹ́ di ọrùn èèyàn mú fi gba owó ipá ni. Èmi ò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀, èmi fẹ́ sọ̀rọ̀ pé mo fẹ́ kí gbogbo wa ṣoríire. Tí n bá kalé ní èjì, ẹ wo iye ọdún tí mo ti ń talẹ̀. Tí n bá kalé ní èjì, àti yunifásitì ni mo ti ń ta gold. Over 20 years, maybe 23, 20, over 20 years mo ti ń ta gold. Aṣọ, mo ti ń ta aṣọ as far back as ìgbà tí mo máa ń gbé ọjà lọ fún àwọn customs láti Ìlaro ni mo ti bẹ̀rẹ̀ sí ní ta aṣọ. That was 2001 ni mo ti bẹ̀rẹ̀ sí ní ta aṣọ títí dèní. Inú ẹ̀ náà mo ti dẹni tó ń talẹ̀. Àtijọ́ tí mo ti ń ṣe business, mi ò dé police station rí, mi ò dé court rí, kò dẹ̀ sí customer mi kankan tó drag mi rí. Kí náà ń pè bẹ́ẹ̀? Integrity. Kí ló fa integrity mi? Torí wípé mo máa ń tò sí àwọn tó bá ní ọlá lẹ́yìn, kémi náà lè bá jẹyàn láyé. Tó bá jẹ́ pé mo ní ìgbéraga ni, àwọn ẹ̀dá kan wà àwọn ò lè ṣòwò rárá. Ìtẹ́ tó bá ní Lizzy ní ìgbéraga, àwọn tó fẹ́ fipá gbẹrù lórí mi ló máa ń bà mí lórúkọ jẹ́. Tí n bá ní ìgbéraga, ó yẹ kémi àti customer kan tiẹ̀ ti ní gbọ́n mi sí omi ọ̀tọ̀. Ó yẹ kéèyàn kan tiẹ̀ ti wá drag mi pé ó gbowó lọ́wọ́ mi o, bóyá kò fún mi lẹ̀, àbí kò ta aṣọ tó dáa fún mi, àbí kò ta nǹkan kan fún mi. Tí ọ̀rọ̀ owó bá dè mí àtèèyàn pọ̀, yes ma lẹ́ máa gbọ́, yes sir, yes ma, yes sir, yes ma. Ẹlòmíì máa ní òun fẹ́ gbá, òun fẹ́ kíní, òun fẹ́ ṣe kíní, yes sir, yes ma. Òun ló fi jẹ́ wípé látijọ́ tí mo ti ń ṣe business mi, ẹ lè gbọ́ pé mo fòkú èèyàn tọrọ bára, ẹ lè gbọ́ pé wọ́n bá mi bí tí wọ́n ti ń rán ọmọlàkejì mi láì mọ́wọ́ láì mẹsẹ̀ kí wá ní kó wá lọ station, kó wá lọ kóòtù, kó wá. Téèyàn bá dẹ̀ ṣe show fún mi kí n tó dá wọn lóhùn, wọ́n ti ṣàbùrú tó pọ̀. Tẹ́ bá wá wo Lizzy ṣépè yìí, ṣé rí mo mọ̀ọ́mọ̀ fi yín lẹ̀ ni o. Mo ti ẹ̀ wá èèyàn kan tó máa rán wa létí pé ńgbà wo ni Lizzy ṣépè? Torí pé Lizzy Anjorin ò ṣépè rí o, àdàbí ni mo máa ń gbé wá. Àwọn tó ń ṣépè fúnra wọn, àwọn máa gbé Bible, wọ́n máa ṣẹ́ direct èpè. Tí èmi bá fẹ́ ṣe dá padà, èmi á wá gbé ìṣẹ̀ṣe tèmi wá. Ìṣẹ̀ṣe mi lè jẹ́ Islam kí n má fẹ́ kẹ́ ẹ mọ̀, ó lè jẹ́ Bible kí n má fẹ́ kẹ́ ẹ mọ̀. Tèmi ni pé mo gbé ìṣẹ̀ṣe wá. Àwọn wo ló ń gbé ìṣẹ̀ṣe wá ṣe àdàbí? Àwọn tí òtítọ́ wọn dá lójú ju ẹni tó ń gbé Bible àti Quran lọ ló máa gbé ìṣẹ̀ṣe fi búra. Tó o bá gbé ìṣẹ̀ṣe fi búra lórí irọ́, ayára bí àṣá nìyẹn. Ẹ lè paint ẹ̀ fún wa bí èṣù. Ẹ̀dá tó gbé òtítọ́ dání ló máa ń pè àdàbí. Ó wá dùn mí wípé kò sí ẹ̀dá kankan tó wá rántí mọ́ láti béèrè lọ́wọ́ àwọn ẹni bíi pé ẹni Lizzy ń ṣépè. Lizzy ò tí ì fi ọjọ́ kan sọ wípé ọmọ ẹ máa kú. Bí àwọn blackmailer ti máa sọ wípé Bible àwọn làwọn gbé dání, ọmọ àwọn máa kú láì ṣọmọ mi. Èmi ò tí ì ṣe bẹ́ẹ̀ yẹn rí. Ta ló wá ń ṣépè inú èmi àti yín? Ní gbogbo ìgbà tèmi bá gbé nǹkan tí mo fẹ́ fi ṣe dá padà wá fún yín, màá tún sọ, màá ní pé tó bá jẹ́ wípé gbogbo ohun tẹ́ ẹ sọ òtítọ́ ni o, màá ní ẹ free. Àbí mi kì í sọ bẹ́ẹ̀. Màá ní bọ̀ tó bá jẹ́ pé irọ́ lẹ pamọ́ mi, ilé ọ̀gẹ́rẹ́ á mú yín. So nǹkan tẹ́ sọ fún gbogbo àgbáyé ni wípé gbogbo ìpè ńláńlá tẹ́ ń ṣe àti gbogbo nǹkan tẹ́ ń sọ nípa Lizzy, ń tẹ́ ń sọ fún gbogbo àgbáyé ni wípé irọ́ lẹ ń pamọ́ Lizzy. Ọjọ́ tẹ́yìn tí ń gbé Bible wá gégùn wá ṣépè, ọjọ́ wo lèmi ti sọ pé wọ́n ṣépè o, torí pé ọkàn mi balẹ̀, torí èpè tẹ́ ń ṣẹ́ lórí irọ́ ni. Wàá rí pé èmi ò jàrí, kò ta mí lára rí pẹ̀yìn ṣépè. Wàá rí pé ìgbà tẹ́ ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ọdún èpè fún good 3 years, nígbà tí mo jáde mo ní mo dáríjì. Ó gbọ́ nǹkan tí Al-Quran sọ ni. Al-Quran fún wa ní ààyè àti dáríjì ẹni tó bá ṣẹ̀ wá. Bíbélì ó fún wa ní ààyè
láti dáríjì ẹni tó bá ṣẹ̀ wá. Bíbélì pọ́n ẹ̀dá tó bá ṣẹ̀ wá lé débi wípé the more tá a bá ṣe ń dáríjì ẹni tó ṣẹ̀ wá, the more ni ègún Bible ṣe máa ṣẹlẹ̀ sí ẹni yẹn. So Bíbélì pọ́n wa lé pé ká dáríjì. Àlùkùránì náà dá wa ó pọ́n wa lé pé ká dáríjì. Ẹ ti gbàgbé pé nígbà tèmi fẹ́ bẹ̀rẹ̀ dá padà fún yín, ṣó tí kankan nu yín ti ṣe fún mi. Ọba ńlá Elizabeth ó lóun rí cocaine lọ́wọ́ mi, ẹni kó gbé Bible jáde kó wá fi búra. Ọdún 4 lọ́ba ńlá fi ṣe ṣóò fún mi, tó ń ṣe ṣóò fún ọmọ mi. Ọba ńlá ló kọ́kọ́ gbé burial ground ìyá mi wá. Kí ni Bible sọ fún wa lórí wípé kéèyàn disrespect òkú? Kí ni Bible sọ fún wa? Kí ni Bible sọ fún wa? Pé ká disrespect òkú. Kí ni Àlùkùránì sọ fún wa inú ká disrespect òkú? Ọba ńlá láti máa sọ wípé àwọn ọmọ òun máa padà gbóògùn jẹ níṣẹ́. Àwọn ọmọ òun máa gbóògùn jẹ. Ọba ńlá sọ gbogbo ẹ o. Ẹ má gbàgbé pé àti ìṣàdàbí fún ọba ńlá tá a dẹ̀ ń bọ̀ wá sí fún. Gbogbo ohun tí ọba ńlá sọ pátápátá à ń gbé àdàbí bọ̀. Ẹ rí pé ọba ńlá ló kọ́kọ́ sọ̀rọ̀ pé ìyá òun yàgbẹ́ sára láì ṣe mi. Nígbà tí mo wá sọ pé tí mo wá jọ pé ìyá ẹ̀ ló yàgbẹ́ sára, kí lẹ rí tó ṣe? Ó mépè balẹ̀. You see, one thing about Nigerians is this: never keep quiet. Nigerians forget things easily. Never ever keep quiet. Ṣé rí pé mi ṣe pé ní gbogbo ṣó tí mo ṣe sí torí mo ti gba Jésù. Ẹ wo Bísí, èèyàn ń ṣẹ́ náírà fún ẹ láti Nàìjíríà, ó ń convert ẹ̀ sí pounds fún wọn tó wà ní UK over 25 years kọ́mọ ẹ lè lọ sí school. Ó dẹ̀ ń gbé ọmọ ẹni yẹn, ó dẹ̀ ń búlì ẹ̀, ó dẹ̀ ń gbé ọmọ ẹni yẹn wá, ó ń gbé ọmọ ọkọ ẹni yẹn wá, ó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀, ó dẹ̀ mọ̀ pé ẹni tó ń gbé wá yìí òun ló ń bọ́mọ tiẹ̀ san school fees ẹ̀. Kí ni Bíbélì sọ fún wa? Àwa ò mọ̀ pé àwọn nǹkan tẹ̀yìn pè ní Bible nìyẹn o, a kàn ń sọ ni o. Bísí ṣe kinní yẹn tí kò sí none of you tó mọ̀ pé fọ́tò àti fídíò ọmọ Bísí wà lọ́wọ́ mi. Wọ́n wá wọ̀nù Bísí oṣù kìíní, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn, ìkẹfà. Abẹ́ẹ̀kọ́, now ẹ̀yin tẹ́ ẹ gbé Bible tẹ́ ẹ fi ń ṣépè direct. Ẹ̀yin ò gbé Bible sọ wípé àdàbí Lizzy tó o bá ṣe nǹkan báyìí, ẹ̀yin ò sọ bẹ́ẹ̀. Ẹ̀yin gbé Bible wá ní pé ẹ̀yin tẹ́ ẹ gbé Bible ẹ sọ pé ọmọ yín máa kú láì ṣọmọ Lizzy Anjorin. Lizzy wá jáde, Lizzy ní wípé tó bá jẹ́ pé gbogbo ohun tẹ́ ẹ sọ sí mi tó bá jẹ́ òtítọ́ ni ẹ free. Àmọ́ tó bá jẹ́ irọ́ ni, bẹ́ẹ̀ ṣe sọ pé ọmọ yín máa kú, ọmọ yín á kú. Ẹ wá Lizzy ń ṣépè fọmọ, Lizzy ń ṣépè fọmọ. Mo ti ẹ̀ wá wò bóyá màá rí ẹ̀dá kan láti ẹ̀ rántí pé ẹ fún wa ní fídíò bí tí Lizzy ti ṣépè. Any fídíò tó bá fẹ́ mú wá fún wa, a ní complete ẹ̀ lọ́wọ́ náà. Kò sí dá padà tá a ṣe fún yín tí èmi ò ní complete ẹ̀ lọ́wọ́. Ṣé Lizzy kọ̀ déédéé jókòó ń wọ̀n ilé pè? No now, ẹ̀yin lẹ kọ́kọ́ máa ṣe pè. Even gan tí n bá ń ṣe ṣó lọ tẹ́ ẹ bá gbé kọ́mẹ́ǹtì wá, màá ní àdàbí tó bá jẹ́ pé èmi mo kọ́kọ́ wá fún yín. Àmọ́ tó bá jẹ́ pé ẹ̀yin lẹ kọ́kọ́ wá fún mi, bẹ́ẹ̀ bá bí gba ọmọ, ẹ mọ sàrí àwọn ọmọ yín. Àdàbí ní now. Why did you choose to be a witch and you still want to live? Why did you choose to be a witch? You are not just an ordinary witch. Why did you choose to be a terrible, heartless, black witch? And you want to live? I have never sat like, oh, lágbájá, ó máa rí báyìí fún ọmọ. I do àdàbí. Mo understand pé ó ń dùn yín nítorí pé ẹ fẹ́ pa mí, mi ò dẹ̀ fẹ́ mímí lẹ̀ easily. Ó dẹ̀ ń dùn yín pé bẹ́ẹ̀ ṣe gang up tó, gbogbo ẹ̀yin tẹ́ gang up yẹn, ẹ rí nǹkan kan gbé ṣe. Lizzy Anjorin bẹ́ẹ̀ ṣe gang up lé lórí, ó wá bẹ̀rẹ̀ sí ní gbé nǹkan rẹ̀ ṣe. Ó ń gbé nǹkan rẹ̀ ṣe torí wípé àdàbí tó ń pè yẹn, àdàbí go far. Now, ẹ jẹ́ ká listen sí evangelist. Evangelist kí lórúkọ ẹ̀? Àṣàbí. Oh sorry,
fóònù ẹ jẹ́ ká lè sèse ó dùn mí pé àárí èèyàn kankan o tó tiẹ̀ wá rántí wípé ìwọ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ àárí èèyàn kankan pé Lizzy ò ṣépè fún yín rí nísìnyí ẹ lọ mú fídíò bí tí Lizzy bá ti ṣépè wá fún yín káwa wá gbé original jáde ẹ ṣe bẹ́ẹ̀ rí so ẹ jẹ́ ká lísì sí Àṣàbí Kiri mo rí fídíò yẹn lẹ́ẹ̀kan ibo ni mo wá gbé fídíò yẹn sí ta ló bá mi rí fídíò yẹn Àṣàbí Kiri o ibo ni mo wá fi fídíò yẹn sí. Ibo la fi fídíò yẹn sí ṣé fídíò yẹn kọ́ rè ṣá ẹjọ́ tó bá ní fídíò yẹn Àṣàbí Kiri yẹn ẹ fún mi o ibo mo ti rí fídíò yẹn ibo ni mo ti rí ṣé òun rí ibo mo ti rí tẹ́lẹ̀lẹ́lẹ́ ṣọ́dọ̀ láyọ̀ ní àbórí TikTok ta ló rí fídíò yẹn wò tí mo dẹ̀ rí fídíò yẹn lẹ́ẹ̀kan ibi kọ́ irọ́ jẹ́ lọ sórí TikTok mo fẹ́ àná ẹni tó bá ní fídíò ibi tí lọ mo bọ̀ òun lélẹ̀ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí evangelist Àṣàbí Kiri ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ mo gbọ́. Like I said Lizzy Anjorin kọ́ ló ń ṣẹ̀sìn Lizzy Anjorin kọ́ ló ń ṣẹ̀sìn ó mọ̀ pé èmi lọ sí school ìwọ tó lọ sí school o lè má mọ̀ definition ẹ̀sìn evangelist Àṣàbí Kiri ẹ̀yin mo bá wí o ò dẹ̀ kọ́ṣẹ́ ọwọ́ so ò ní mọ̀ nǹkan tó ń pè lẹ́sìn o ò dẹ̀ fàárọ̀ ọjọ́ ṣiṣẹ́ o ò fọ̀sán ṣiṣẹ́ o ò falẹ́wà nǹkan kan ṣe so ò lè mọ̀ nǹkan tó ń pè lẹ́sìn what you do for a living náà ni pé kó o pààyàn láyé jẹ́ kó gbowó in as much tó jẹ́ wípé o máa ń parọ́ máwọn èèyàn gbowó lọ́wọ́ wọn èmi ò ní lè ní ìgbàgbọ́ ní gbogbo ọ̀rọ̀ tó bá tẹnu ẹ̀ jáde even tó bá sọ fún mi pé èèyàn ṣẹ̀sìn mi nígbà pé nìyẹn ṣẹ̀sìn torí wípé o máa ń parọ́ láti gba owó ipá lọ́wọ́ àwọn èèyàn ni evangelist Àṣàbí Kiri so àwa ò ṣẹ̀sìn in fact nǹkan tẹ́ ẹ plan náà ni ẹ̀sìn but ní gbogbo ìgbà lẹ máa jẹ́ kí n rántí orúkọ tó ń pè mí ẹ̀gàn médògàn and fún ẹ̀yin tó dàbí wípé ẹ máa ń gbé ìpolówó ọjà fún irú àwọn evangelist Àṣàbí Kiri mo fẹ́ kẹ́ ẹ gbọ́ then fún ẹ̀yin tó yẹ pé for the first time lẹ ń wò mí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́. nínú ẹ̀mí ẹ bá wà nínú ẹ̀mí ni akàn ló tó pé Àlàbí ni. ok inú ẹ̀mí náà ni o ti máa ń jẹ igi àṣẹ tó máa ń jẹ yẹn àti ìwo tó máa ń gbé jáde yẹn àti àgbẹ́là tó máa ń gbé jáde yẹn àti ìlàrí tó máa ń gbé jáde tó máa fi ń tú tọkọ-tìyàwó ká èmi ò mọ̀ inú ẹ̀mí ni Bible náà ló gbé yẹn lé yín lọ́wọ́ no problem. nígbà tí o ní kọ́ bẹ́ẹ̀ pé tó bẹ́ẹ̀ you knew about it. point of correction like I said o ò kọ́ṣẹ́ ọwọ́ o ò dẹ̀ níṣẹ́ kankan tó ń ṣe ju kó o bá tèèyàn jẹ́ kó gbowó pa lọ lọ́wọ́ wọn I knew nothing about it I knew nothing about it I repeat I knew nothing about it I don't celebrate my birthday I celebrate with the homeless and people can testify to that all over the world. I don't celebrate my birthday. I give back to the society, the less privileged. Emiko. So now, jẹ́ ká máa gbọ́ ẹ lọ. Mo sọ pé 4 days before your birthday. Ìjọ tó ti
lórí social media ó play Tọ́pẹ́ Àlàbí rí. ṣòtìrí nsìn ìwọ ò lè mọ̀ pé bóyá mo play orin sista mi rí torí wo ò kàwé o ò kọ́ṣẹ́ ọwọ́ o ò dẹ̀ fàyè ẹ̀ ṣe nǹkan rere. jẹ́ kí n tún repeat ara mi first concert tí sista mi máa ṣe ìyẹn àǹtí mi Tọ́pẹ́, she invited a lot of people turned her down and I was there for her. òjò rọ iná lọ́jọ́ yẹn but I was there. mo dẹ̀ tètè débẹ̀ from beginning to the end. ṣèyẹn léní ẹlẹ́ẹ̀kejì ni wípé nígbà tí ọ̀rọ̀ pásítọ̀ Àjànàkú ṣẹlẹ̀ àwa ò tíì ní orí ọ̀fẹ́ àti di speaker but ó ní bá a ṣe máa ń bẹ̀bẹ̀ kiri nítorí pé ẹ̀dá tó bá ti ga èmi ò kì í fẹ́ kó ṣubú. Plus 4 days ago kọ́ ni mo play orin sista mi lọ́wọ́ péjì mi dáadáa time and date don't lie. ní gbogbo ìgbà tí sista mi bá ní ìdojúkọ lórí online mo máa ń play orin wọn láti lè fi drum support fún wọn. bọ̀ ìwọ ò lè mọ̀ torí pé o ò kàwé o ò kọ́ṣẹ́ ọwọ́ o ò dẹ̀ gbìyànjú àti ṣiṣẹ́. then ìwọ náà ló fẹnu ara ẹ̀ sọ ní gbogbo ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó bí o ní ọkọ àkọ́bí ẹ̀ ó ti fún gbogbo wọn ní gbòmù ó bá yí àwọn mẹ́rẹ̀ẹ̀rin jẹ́. so mi ò ní lè gba ọ̀rọ̀ ẹ gbọ́ torí wípé o máa ń bá èèyàn lórúkọ jẹ́ fi gbowó ipá ni. tó bá jẹ́ pé o níṣẹ́ lọ́wọ́ I would have listened to you, I would have believed you. tó bá jẹ́ pé o kàwé I would have believed. tó bá jẹ́ pé o tiẹ̀ ń ṣiṣẹ́ but o ò níṣẹ́ the only job tó ń ṣe náà ni pé kó bá àwọn èèyàn lórúkọ jẹ́ kó dẹ̀ fipá gbowó. èmi tí mo jókòó ti gbowó rí lọ́wọ́ mi ní vulnerable moment mi tí mo wà láàrin ikú àtìyè oníkìlọ̀ mú 10 million wá. ìyá Ìbàdàn kọ́ ló ń bá mi ṣe dáadáa fún wọn kọ́ jèrè ọmọ wọn. ìyá Ìbàdàn ló bá mi dúnàdúrà kó o tó gba millions tó létà gbà tí gbogbo yẹn pín láàrin ara yín for the fact that you Esabod Gistlover you collect money from victims. kò sọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ mi nígbàgbọ́. kò sí ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ láyé mi nígbàgbọ́. the only bloggers tán lè sọ̀rọ̀ tí mo lè gbàgbọ́ òun làwọn tó ń ṣiṣẹ́ owó, àwọn tó kàwé, àwọn tó kọ́ṣẹ́ ọwọ́. sórí ẹ̀dá tó bá kàwé tó bá gbọ́rọ̀ ó ní bó ṣe máa react. ẹ̀dá tó níṣẹ́ ọwọ́ ó mọ value iṣẹ́. ẹ̀dá tó fi ogún ẹ̀tọ́ ọmọ ẹ̀ ò ní bámbi tán ti ń ba yé ọmọ ọlọ́mọ jẹ́. so kò sí nǹkan kan tó lè sọ èmi ò lè gbàgbọ́. o ò fọjọ́ kan ṣiṣẹ́ rí o máa ń parọ́ mọ́ èèyàn fipá gbowó ni ìwọ àti Gistlover. so for that reason mi ò ní believe ẹ̀. ìwọ náà wò nísìn tó bá jẹ́ pé èmi ni mo fẹ́ gbé time and date tó bá yẹ pé èmi ni mo fẹ́ gbé time and date wàá rí pé màá máa gbé wá màá máa fi hàn àwọn èèyàn time and date. ṣorí wípé mi ò rántí gan pé mo lọ sí concert sister mi àǹtí mi Tọ́pẹ́ máníjà ló ṣẹ̀ṣẹ̀ rán mi létí ṣó ti yé torí mi ò mí ni wọn mi ìdẹ̀rù aburú sí wọn ṣó ti yé and nǹkan tó ń ṣe pé wọ́n fún mi màá sọ fún yín lálẹ́ nǹkan tó ń ṣe pé sister mi fún mi. number 1 ẹ lè bá orin Yínká Aláṣeyọrí lórí péjì mi. ẹ lè bá orin yẹn lórí péjì mi. I don't hate Yínká Aláṣeyọrí. It's just that when it comes to loyalty, I'm a very crazy person. I used to be loyal to people that I've never met in my life. And I always stand for them. Sure, you understand? I love Yínká Aláṣeyọrí. Tẹ́ bá dé page mi, tẹ́ bá bá Yínká Aláṣeyọrí. Bóyá manager mi ló post ẹ̀, but mo doubt. Bẹ́ẹ̀ lè bá Yínká Aláṣeyọrí. Number 1. Number 2, award kan wà ní December tó yẹ kí n wà ní Canada. But Yínká Aláṣeyọrí wà níbẹ̀. Though à ń retí àwọn kankan. But bóyá tó bá yẹ pé sister mi ló wà ńbẹ̀ kò bá yá mi lára àti lọ. But because it's Yínká, you know. Then when auntie had issue recently, tó sọ pé wọ́n gbé ọmọ bà fọ́ṣùn. So mo wá fẹ́ lórin wọn. My team now convince me pé kí má jẹ́ kó identify me
pẹ̀lú ẹni tán ló gbọ́mọ bà fọ́ṣùn. And I fought it. I said no, that is what I want to do, is my page. Kò bá gbé ọmọ ọba fún Ọbàtálá, I don't care. That is my thing. So me and my team, we fought, and I later posted it. And I, mo de post léraléra. Èyí tán padà fi Uncle Yinka sí, à ń jà ní gbogbo àyẹn. I told them that she is going through social media trial. Tí n bá ń play orin yẹn, ó máa jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yẹn náà máa play orin yẹn. Tá bá dẹ̀ ń play orin yẹn, of course, ó máa bóyá ìfẹ́ àfẹ́jù ìfẹ́ gbóná, loyalty sẹ́ni tí èèyàn ò rí rí, ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àwọn kan wà bẹ́ẹ̀ sí mi náà tó ń love mi bẹ́ẹ̀ tí mi lórí ọ̀fẹ́ àti pàdé. Mo kàn gbà ládùúrà ni pé níjọ́kíjọ́ tí máa pàdé any one of you tẹ́ love mi, kọ́ ló má jẹ́ kí n ṣe wà wù. So bóyá nǹkan yẹn ni wọ́n rí ni wọ́n ṣe lọ pé sista mi lẹ́yìn mi. Bó èmi kọ́ Evangelist Ashabikiri, mo tún fi lè dá ẹ lójú pé èmi kọ́ ni mo pè sista mi. Ó ti yé. So mo tún fi lè dá ẹ lójú ni o. Ẹ fẹ́ push narrative. Nínú mi ò jà, mo kàn explain ni. Mi ò ṣe pé mi ṣe pé mi ò dẹ̀ lò tara. Mo kàn explain ni. Explanation mi máa ń dùn yín nítorí pé ẹ máa ń parọ́. A dẹ̀ ní àwọn ọmọ kéékèèké tó ń bọ̀. Kò dá ká bá society wa jẹ́ pẹ̀lú irọ́ tẹ́ máa ń pa. Good or bad, wọ́n ní wọ́n ti block Nigerians from coming to Mecca. Lára nǹkan tá à ń sọ fún wa nílé tá a gbọ́, ó pẹ̀lú nǹkan tó kó bá wa lọ. Society tá bá ti ní ọ̀dọ́, agaga mi yìí, my aims and objectives, mo fẹ́ kí Yorùbá ṣoríire. Mo fẹ́ ká wà ahead of any tribe. Àwa la wà nípò. Ọdún tí bàbá wa wà lókè, kò dìgbà tó bá háwó fún wa ká tó lówó. Tí olówó bá rò pọ̀ mọ́ tálíkà, gbogbo wa máa jọ lówó ni. So I will continue to expose you guys. Torí pé àwọn ọmọ kéékèèké tí brain wọn wà fragile, tẹ́ ń fi rọ́bọ́, àwọn ọmọ yẹn ti ṣẹ̀ sí aláàánú wọn tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọn kan wà lẹ́yìn. Àwọn other tribes ló ń win ní society wa. Ibi tá a fẹ́ kí àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá dé, èmi ò tí rí àwọn ọ̀dọ́ wa. So I will continue to expose you. I have said it, I will not fight again, but I will continue to expose. I'm now a born again Christian. So ẹ jẹ́ máa gbọ́ lọ. Ó bí ìtọ́jú wáyé làbí lórí iṣu ẹ̀. Kò sí ẹni tó ka àti ẹ̀ka pẹ́. Aṣáájú kò ń bí ìtọ́jú pẹ́ làbí. Nígbà tí mo rí pé sista mi ní issue, kò dẹ̀ sí kankan nu yín tó defend ẹ̀. Kò tèmi ṣe ń play ẹ̀ nìyẹn, mi ì play ẹ̀ torí nǹkan kan. Mi ì ní ẹni, ṣé ìwọ náà ò rí inú iṣẹ́ tí ó rí orí site tí mo ti ń ṣiṣẹ́ ni. Kí n tó lọ site, kí n tó wá síbi aṣọ. There was nothing attached to it. There was nothing attached to it. The only thing being attached to it was for supporting her. Because she's doing wedding for her daughter. So I was just playing it too. Kò dẹ̀ ń ṣègbà yẹn nìkan. But nítorí pé ò kàwé, ò kọ́ṣẹ́ ọwọ́, ò dẹ̀ níṣẹ́ lọ́wọ́. Lọ́wọ́ gbogbo ìgbà tán bá ní issue online. Wọ́n á rí pé gbogbo ìgbà nígbà tí mo wà ní oyún, wọ́n ní issue, mo bẹ̀rẹ̀ sí ní play orin wọn. Lọ́wọ́ dáadáa. Ìwọ ló sórí, mo realize pé a lot of people tí mo mean well fún lẹ́yìn máa ń sọ di ọ̀tá mi. But it's okay. Tọ́lọ́run ò bá ti dọ̀tá mi, I'm fine. But I need to explain this to people. Ta ló kọ́kọ́ ṣépè? Ta ló kọ́kọ́ ṣépè? Ta ló kọ́kọ́ ṣépè? Ta ni nínú yín tó máa ní mi lọ́mọ? Tó máa pe ọmọ ẹ̀ ní wèrè? Tó máa dákẹ́? Ta ló máa pè yẹ́ ẹ̀ ní wèrè? Tó máa dákẹ́? Àmọ́ nítorí pé mo ti di born again. Lórúkọ Jésù Kristi. Esabod, àwọn ọmọ ẹ̀ ló máa ya wèrè. Lórúkọ Jésù Kristi, àwọn ọmọ ẹ̀ ló máa ya wèrè. Lórúkọ Jésù, àwọn ọmọ ẹ̀ ló máa ya wèrè. Èmi ò ní ya wèrè lágbára Ọlọ́run. Ẹni orin èèyàn lè pè é. Kí bẹ́ẹ̀ dẹ̀ tó dé fún
4 days before òbí tó pé Àlàbí. Èmi ò mọ nǹkan kan pa ẹ̀ since tó ti sọ pé kó má play sista mi mọ́ o ò lè bá lórí péjì wa mọ́ o ò lè bá lórí péjì wa mọ́ everywhere máa wà òkè ti yé. Àjẹkù lọ́mọ wọn wá ló mọ̀ nípa ká kú fún yàrá jà ẹ̀ nínú. Ta ló kọ́kọ́ lọ fún ìyá mi ẹ̀yin tí ẹ sábọ̀dù ń polówó ọjà fún ta ló kọ́kọ́ lọ fún ìyá mi tí n bá wá fún ìyá yín ẹ wá fẹ́ kú ṣùgbọ́n ẹni tí ẹ gbé ìpolówó ọjà fún ṣe rí pé ìyá oníyà ló máa ń ṣépè fún tó fi ń polówó ọjà fún yín nǹkan tá a máa ń sọ leléyìí ẹ̀rọ kolóko kún kẹ tó gbẹ̀pà sí ta ló kọ́kọ́ ṣépè ẹ sábọ̀dù lórúkọ Jésù Kristi kò ní kúlù fún yàrá ìyá ẹ̀ Fóyèkẹ́ kò ní kúlù fún wọn fúnra ẹ̀ kò dẹ̀ ní kúlù fáwọn ọmọ ẹ̀ ní orúkọ Jésù Kristi olùgbàlà gbogbo aráyé ó dùn mí pé mi ì sí nínú ayé mọ́ ó dùn mí pé mi ì sí nínú ayé mọ́ lórúkọ Jésù Kristi ẹ sábọ̀dù gbogbo àwọn tó ń gbé ìpolówó ọjà fún ẹ kò ní kúlù fún wọn tọmọtọmọ wọn àti ìyá wọn àti bàbá wọn lórúkọ Jésù Kristi. Why are people laughing? Kí ló dé tẹ́ ṣe ń rẹ́rìn? Bẹ́ẹ̀ bọ́ ṣe rí tí wọ́n bá di born again èèyàn máa those people you play a song recently ẹ máa wo ohun tí make up by Motilola Gold ma lórúkọ Jésù Kristi lọ́lá ẹ̀jẹ̀ Jésù tó ta sílẹ̀ lórí igi àgbélébù kò ní kúlù fún ẹ sábọ̀dù kò ní kúlù fún àwọn ọmọ ẹ kò ní kúlù fún ìyá ẹ kò ní kúlù fún gbogbo ẹni tó ń polówó fún tọmọtọmọ wọn tìyátìyá wọn lórúkọ Jésù Kristi. Ṣé èmi ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣé ti rí wọn ṣe rí pé àwọn ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ìpè ẹja máa bá lọ. They arranged it. You guys arranged it. We cannot use 3.5 million or 2.5 million to arrange someone tí èmi náà tí mo ti lọ sí concert wọn rí. We can never arrange it. You arrange it láti gbé mi ṣubú, láti mọ́ọ̀kì mi, láti sọjọ́ ayẹyẹ mi di yẹ̀yẹ́. You arrange it, not me. Ṣé ti rí sí? Dúnú ṣé ẹ lè respect ara yín kẹ́ má wá fún Lizzy Anjorin? You can avoid all this. You can avoid it. Ṣé dandan ni kẹ́ ẹ dárúkọ Lizzy? Ṣé dandan ni kẹ́ ẹ ṣépè? Ẹ̀yin lè máa ń ṣépè tí n bá ṣe dá padà. Ẹ wá máa sunkún. Àti Ẹsábọ̀dù àtàwọn ọmọ ẹ̀ àti yẹ́ nínú kòtò àti gbogbo àwọn tẹ́sábọ̀dù ń polówó ọjà fún tọmọtọmọ wọn kò ní yẹ wọn kàkúlù fún wọn lórúkọ Jésù Kristi. Lórúkọ Jésù Kristi. Bíbélì ní pé àyà yóò pa àlejò yóò fi tìbẹ̀rù bójó sá jáde níbi kọ́lọ́fín wọn àti Ẹsábọ̀dù àtàwọn tó ń polówó ọjà fún wọn á sá kúrò níbi eré ayọ̀ wọn lórúkọ Jésù Kristi. Ẹ dúró sórí ẹsẹ̀ ara yín. Ẹsábọ̀dù mi ní kọ́bọ̀ fún ẹ mọ́. Pléènì tó ti lọ ló ń juwọ́ sí dúró sórí ẹsẹ̀ ẹ. Mo ṣe máa pẹ́ ẹni tí mo ti lọ sí kọ́nsáàtì ẹ̀ lọ́fẹ̀ẹ́ rí. Mo wà ní Lẹ́kí wọ́n ní bóyá Ọbáwọlẹ̀ àǹtí mi ń gbé. Báwo ni mo ṣe máa pè èèyàn? Ẹ má bínú ẹ̀yin yan mi. Báwo ni mo ṣe máa pè èèyàn látòdìdí Ọbáwọlẹ̀ pé kó wá play fún mi ní Lẹ́kí? Alájì Màláíkà tó play fún mi ní Oriental. Bèrè lọ́wọ́ wọn. Alájì Pàṣọ ẹ̀yin èèyàn mo fẹ́ sọ kíní fún yín. Ẹ má bínú ọjọ́.